in tó ń gbénú mi ọ̀rọ̀ ni kò dẹ̀ sí kan tí mo torí ẹ̀ máa ń jáde ju bí ìran Yorùbá ṣe máa bọ́ nínú oko ẹrú tí n bá kófìrí tí mo rí nǹkan kan tí mo rí ẹni tírẹ́sìsì nǹkan tó dàbí pé ó yẹ ká tètè fọ́n fèrè ẹ̀ ká fọ́n rèrè ẹ̀ tá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ̀ tètè gbọ́ èmi á jáde máa sọ èmi ò ń bẹ̀rù ẹ̀rẹ̀ kan náà ikú na only one person dey die if you don die you don finish be that nothing more. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tẹ́rí èmi máa ń tẹ gbogbo ẹ̀yin àgbààgbà mo tún fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí o kẹ́ ẹ tún lè mọ bẹ́ẹ̀ tún ṣe máa gbé gbèsè tí n bá sọ pé àwọn àgbààgbà mi ò ní ṣaláì mọ́ pé wọ́n àwọn àgbàgìrì gbogbo àwọn àgbàgìrì ṣọ̀ àwọn àgbàjìnàkùn àwọn tó mọ olúgbìn nínú karahun listen kí wá ṣàgbànìkan ẹ̀yin YouTube náà ẹ̀tẹ́ ti ní kẹgbọ́n tó rọrọ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe kan gbogbo yín pátá ló kún àwọn àgbààgbà ló kún àwọn kódà ó kún àwọn àgbààgbà lóbìnrin àgbààgbà lọ́kùnrin ọ̀dọ́ lọ́kùnrin ọ̀dọ́ lóbìnrin gbogbo àlọ́ yìí kan o àwọn ọmọ kéékèèké nìkan ni wọn ò mọ anything tí ó kàn for now ṣùgbọ́n àwa tá a tójú bọ́ tá a jọ̀dọ̀ ẹ̀dìlà etí kẹgbọ́ kí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ̀ wọ́n mi ní TikTok ẹ̀ bá mi pín program yìí o ẹ̀ bá mi pín ẹ̀dẹ̀ láìkí ẹ̀ mo ti sọ fún yín tó bá o ti mọ tí mò ń ṣe èmi ò kì í wá ń ṣíra lẹ̀ lórí social media mi ò ní wá ṣì dìbì sílẹ̀ fún ẹ mi ò ní wá sọ̀rọ̀ owó mi ní sọ̀rọ̀ owó mi ò ní sọ̀rọ̀ pé kíní kan ní tẹ́mi ń sọ obìnrin ọmọ Yorùbá ni tí ò bá tẹ ẹrọ máa wá sórí program máa lọ ìwọ̀nba èyí tẹ́ ẹ bá wá ẹ jẹ́ kí n rí Felix yín tẹ́ ẹ wà pẹ̀lú mi ìwọ̀nba èyí tẹ́ ẹ bá wá tí ò bá ti ju Kórèdé Mali tí ò ju Michael Múlẹ́rọ́ tí ò ju Adénìkẹ́ tí ò ju Mami Bùnmi one àti Yẹtí Queen àti Prince of Africa àti His Majesty tí ò bá ti ju àwọn yẹn ló dúró lórí program yóò tẹ́ni lọ́rùn tí ẹ̀yin díẹ̀ bá wá ẹ jẹ́ máa rí pàtì yín kẹ́ máa tẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ jẹ́ kí n máa rí pàtì yín ẹ má fàyè lẹ́ẹ̀kan flag torí pé kí ni táwa ń sọ kí n tó máa ṣayé wa láǹfààní ni ẹ má fi àwọn tó bá ń jà tàbí àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ìwọ̀sí ọ̀rọ̀ kò bá ń gbé ọ̀rọ̀ tí ò dáa tí ò ní ṣàwọn ọmọ yín láǹfààní òun náà máa sọ ẹ má dúró síbẹ̀ àwa ò ní ṣe rú ẹ̀ kí n ṣe áńgẹ́lì àwa náà ń fa à ń fa ṣùgbọ́n mi ò ní lọ sórí afẹ́fẹ́ ká máa sọ̀sọ́kùsọ ọ̀rọ̀ tí ò yẹ kó jáde kéèyàn wa máa sọ torí pé mò ń wá bí wà àwọn òdùdà ó ti mọ ẹgbẹ́ Yorùbá nation ni mo sọ̀rọ̀ lé lórí tó bá tẹ lọ́rùn join mi tó bá join mi mẹ́sàn kó pàtì ẹ kó jẹ́ kí rí pàtì ẹ máa tẹ̀ kó máa láìkí ẹ ní continuously kó dẹ̀ máa ṣí ẹ ìṣe pé kó dọ́dọ̀ mi kó jòkó kó wá kọ́ra ẹ síbẹ̀ kó wá máa wò ó kí lélẹ́yìn sọ báyìí mi ò fẹ́ o pín ṣí ẹ kó dẹ̀ máa kó ṣe kí n mọ̀ kí ìṣẹ̀dá mi máa súre fún ẹni gidi tó bá wà. now mo sọ wípé ẹ listing sí nǹkan tí mo fẹ́ sọ yìí wọ́n ti tájú wa wọ́n láwà tribalistic wọ́n la jẹ́ ethnobigotry àbí orúkọ oríṣiríṣi tó wù ní kẹ́pẹ́ wa I don't bloody care. Just like what I've said earlier, I will continue to say the truth. I will never cease to speak out the truth and nothing but the truth. Òtítọ́ ní gbé ní lékè, òtítọ́ ní gbé náà. Orin mi yẹn sọ pé òtítọ́ lọ́jà òkúta, owó lọ́wọ́ láàárẹ̀ ké. Bí irọ́ bá lọ lógún ọdún, òtítọ́ alẹ́ bá máa sọ, kò sí tẹ́nikẹ́ni fẹ́ bàbá ṣe. Ọ̀rọ̀ àwọn ará òkè ọya tí wọ́n sọ wá di ẹrú tí wọ́n lébi máa pa wá kú. Mo sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá nígbà tí mo rí ìkan nínú wọn wọ́n tó bí mẹ́ta bí mẹ́rin tó ti ṣe fídíò yẹn jáde tó ń fi oúnjẹ halẹ̀ mọ́ wa. Ẹ má gbàgbé o wọ́n halẹ̀ mọ́ wa wípé àwọn máa stop pé oúnjẹ ò ní wá sísàlẹ̀ bí pé ebi máa pa màmá Tinubu ebi apá ọmọ ẹ̀kú ebi apá Tinubu kú ebi apá àwa ọmọ Tinubu àwa ọmọ ẹ bàbá Tinubu àwa ọmọ ẹ àwọn Fúlàní àwọn Haúsá ń lérí mọ́ wa wọlé bí apá wa kú pé ìyá apá wa ànírí tòmátò síbẹ̀ ànírí àlùbọ́sà jẹ ànírí pòrẹ́rò jẹ ànírí kankan jẹ ẹ̀wà gan ànírí ṣe wọ́n lérí mọ́ wa ẹ̀gbin oníyọ̀rọ̀ mo dẹ̀ jáde mo sọ̀rọ̀ fún yín wọ́n fi ọ̀rọ̀ Sunday Igboho wọ́n fi kẹ́wọ́ wọ́n fi ìjà tó ṣẹlẹ̀ ní bí ọdún bíi mẹ́ta bíi mẹ́rin sẹ́yìn ní Akínyẹlé wọ́n fi kẹ́wọ́ ìjà tó jẹ́ pàwọn fúnra wọn ló bẹ̀rẹ̀ tí ìbá ṣe pé Yorùbá jẹ́ ìran tó ní conscience a jẹ́ ìran tó ní ìpamọ́ra pé program yìí dẹ́gbọ́n mi ní Facebook a ní ìpamọ́ra Yorùbá máa ń ní ìpamọ́ra fún nǹkan tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ ká pa yín nípa púpà lọ́jọ́ yẹn ni mi ò bẹ̀rù sọ ẹni mo sọ wípé ó yẹ ká pa nọ́ọ̀sẹ̀tì sáwọn Fúlàní àbáwọ́sá yẹn ká pa wọ́n nípa púpà ló yẹ ká pa wọ́n lórí ilẹ̀ wa ẹ tún máa fẹ́ gàrí wa ẹ tún máa fẹ́ tẹ̀ wá nípa púpà ẹ máa fẹ́ fi ẹ̀gbin tí ò yẹ ẹ máa fẹ́ fi kù wá tí ò tọ́ ẹ máa ṣe sí wa ẹ máa ta sí wa lára lórí ilẹ̀ wa tí ẹ lè gbà lórí ilẹ̀ tí yín lókè ọ̀yà lọ́hùn. ọ̀rọ̀ ọjọ́ náà wọ́n lọ mú jáde wá wọ́n fi kẹ́wọ́ wọ́n wá ṣe fídíò wọ́n jáde wọ́n ṣe protest wọ́n ní Sunday Igboho sọ pé káwọn máa lọ àfi tó bá stop
ìkan náà jáde orí ìjà tó ṣẹlẹ̀ lákìyẹlé gọ́ọ̀mẹ̀ntì sọ pé máa compensate àwọn tó ṣèṣe àbáwọn tó kú ilé kan àfi tíjọba bá àwọn fún wọn ní 21 working days 21 working days yẹn kò tí ì pé o wọ́n sì wà lẹ́nu ẹ̀ mo fẹ́ wo àrà tó fẹ́ dá o èmi fẹ́ wò ó ṣùgbọ́n kó tó dìgbà yẹn mo sọ pé àwọn pípù yìí tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n mì mí gan sọ wọn ò ń ṣe Yorùbá ló fẹnu ya ẹran sọ́bẹ̀ they mean everything tó bá sọ wọ́n mì ní ẹ̀ wọ́n lè máa dá ọgbọ́n ní gbogbo ọ̀nà láti rí wípé àwọn mú nǹkan táwọn sọ ní àwọn mú ṣe. tí a wá ní gbogbo tactics wọn kí tó ń dùn èmi tí mo ṣe ń fẹ́ fún tí bá ké tòtòtòtòtò níbi gbà mí má kúrò bí má lọ máa kó oògùn lò kúnyà máa fọ́ mi má bẹ̀rẹ̀ sí ní kò sí rísì tí mo ṣe ń ké ju pé ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ wọ etí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá bẹ́ẹ̀ kọ́ àlà etí ní agbọ́dọ̀ rọ ọ̀rọ̀ sílẹ̀. You must listen to what I'm saying either you like it or not. Ẹ gbọ́dọ̀ lẹ́yìn. Listen to me now. Ṣé ẹ rí gbogbo ọgbọ́n tí wọ́n ń dá gbogbo ọgbọ́n yìí làwa ti já. Mo sọ fún yín ẹ̀yin bàbá wọ̀nyí àní kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ́jà àní kẹ́ ẹ jáde kẹ́ ẹ gbé àdá kẹ́ ẹ gbé ìbọn kẹ́ ẹ gbé gbogbo ẹ̀. Ẹ ti bímọ àwa ọmọdé bí àkíṣe ọ̀dà àkíṣe dìdìrìn àṣà àmúkú mẹ́kọ́. Àwa náà lọ́gbọ̀n adẹ̀ ń lò ó. Àwa náà farabalẹ̀ à ń sọ́ọ̀dì à ń wòye à ń pè lọ́tún à ń pè lọ́sùn à ń ṣe research kí ló ń lọ níbí kí ló ń lọ lọ́hùn we have to because ẹni tí ò bá ní good plan ó máa ń fail ní báwọn òyìnbó ṣe ń pòwe you fail to plan you plan to fail or if you plan to fail or you fail to plan or whatever. Àwọn pípò tẹ́ ń wò yìí wọ́n plan tó anẹ́sẹ̀ ní jápé tí wọ́n sọ ẹjẹ́ ti sọ wọ́n ti ṣiṣẹ́ yẹn wọ́n ti ṣe pàdé yẹn wípé ebi làwọn fẹ́ fi pa ìlú Yorùbá kú ebi làwọn fẹ́ fi bá wájà. Mo ti sọ àwọn many reasons fún yín wọ́n ti make sure pé wọ́n kọ́kọ́ seize everything wọn jẹ́kẹ́ ní access àti ṣògo. Àwọn kan mẹ́ta kan wá ṣẹlẹ̀ táwa discover nílẹ̀ Yorùbá lọ́wọ́ mẹ́ta ni ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá tí àwọn ọmọ Yorùbá ò fura. Eléyìí ló mú kí mi tipátipá fẹ́ fún tí mò ń ké torí mi ń blago pátápátá and I will keep on máa pariwo nìyẹn. Ikú kan ò ní mi pa àwọn òní mi sọ lọ́jọ́ I will keep on to shout kí gbogbo yín àfi tọ́rọ̀ mi bá wọ etí yín ni o. Mi ò kórìíra Fúlàní mi ì kórìíra Haúsá ẹ̀dí dẹ́ sọ mi lórúkọ mi ó gbà ó kọ́ mi kò káyé ìyẹn ọ̀dẹ̀ kan mi mo sọ tèmi tó bá wù yín kẹgbọ́n kẹgbọ́n àbúrò kan gẹ́gẹ́ ní ìnáwó náà dé jìyà kò kàn mí bọ́tẹ̀ ní a máa tẹnu mọ́ pé Ọlọ́run ṣètò oníkálukú fún ó fún wọn ní tiwọn ó fún Yorùbá ní tiẹ̀. Ìkọjá àyè àtàìnítẹ́lọ́rùn òun ló mú kọ́mọdé ní orí màlúù ògbóhùn láti mú gàrí ẹ̀dọ́ ẹ̀yìn ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ mi ṣé wọ́n gbórí màlúù síwájú ẹ ọmọdé ó ní kò tó mú gàrí ẹ̀dọ́ ṣé kìí ṣe kọjá àyè nìyẹn. Ọlọ́run ti ṣe ti yín fún yín ó fún yín nílẹ̀ ó fún yín ní gbogbo bẹ́ẹ̀ ṣe lè ṣe Ọlọ́run gbé yín ga mineral resources náà ẹni àtàǹpariwo ká ní mineral resources ilẹ̀ Yorùbá ni àwọn náà nílò òfin ṣe pé wọn ò ní kí ló dé tó jẹ́ pé ilẹ̀ ti wáyé gangan lónà tó mọ̀ ní kí ló jẹ́ pé ilẹ̀ wáyé gangan lẹ́pẹ́ ká ni àlà ti yín ilẹ̀ wa ni àlà yín sọ pé ẹ gbọ́dọ̀ dogun tó lóun máa fi kẹ́yìn ìyẹn lèmi ò ní tà ìyẹn lèmi ò ní tolerate because this land belongs to myself it belongs to the children my children unborn. Àwọn bàbá ńlá wa lónìí adẹ̀jogún ẹ̀ lọ́wọ́ wọn ni Ọlọ́run dẹ̀ fi tó oníkálukú ó fún oníkálukú ní tiẹ̀ kò yẹ kó mú jàdá ní kò yẹ kó mú anything ṣùgbọ́n ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbà ìdí tí mo ṣe dọ̀tá wọn nìyẹn ìdí tí mo ṣe di ẹni tó ń kórìíra tẹ́ ẹ ṣe rí mi pé mo jẹ́ tribalism ethnic by God òun náà ṣe ń pè mí bẹ́ẹ̀ mo dẹ̀ fara mọ́. Ọlọ́run fún ẹ ní tiẹ̀ ó fún wa ní tiwa ó wá ní tiẹ̀ yẹn oní kò tó ẹ ó gbé pamọ́ ó fẹ́ wá gba tiwa lọ́wọ́ tiwa èmi ò ní gbà tí wọ́n bá gbà mi ò ní gbà. Ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ àjogúnbá ẹ ní ilẹ̀ tèmi ní ilẹ̀ tiẹ̀ náà kò sí ẹ̀dá láyé tó máa gbà lọ́wọ́ tèmi bí ìmọ̀ tiẹ̀ o rẹ̀ mi ò kì í sọ máa lè ìran mi ìran ọmọ Yorùbá lè mi jẹ́. Ogun maja ikú fẹ́ o ogun maja ikú fẹ́ o ọkà irúfẹ́ ogun maja ikú fẹ́ ẹ̀yẹ̀wò ogun maja ikú fẹ́ ogun maja ikú fẹ́ ọkà irúfẹ́ ogun maja ikú fẹ́ ẹ̀yẹ̀wò. Listen kẹgbọ́n mi nǹkan mẹ́ta kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwọn Fúlàní ti gbé dé ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ jẹ́ kó o gbọ́ torí ó kàn ẹ́ àtiwọ́n tó wà ní diaspora àtiwọ́n tó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó wà nílẹ̀ Yorùbá yìí gbogbo yín ló kàn ó kó ní kálukú lọ sún àkì. Number one ìtò ṣẹlẹ̀ tí a mọ̀ pé wọ́n jẹ́ kọ́mọ Yorùbá róko ṣe àwa ṣe fẹ́lẹ́sì àríkà àwọn kan ṣoko aróko tòmátò mo rí oko potato nílẹ̀ Yorùbá oko yẹn lọ kí ládẹ ń wá kiri à ń wá ilẹ̀ afẹ́ṣoko oko yẹn lọ sálálú mo ní ọpẹ́ àwọn ọmọ Yorùbá náà ti ń ṣoko ọpẹ́ ní fọlọ́hún
thank God wọn ò dé wá Fúlàní ò débẹ̀ fún màálù òwò ọmọ ìyá wa gbà ibi tá a ti ń ṣe ìwádìí yìí lọ làwọn pàdé àwọn tó jẹ́ guidance oko yẹn tán mọ́nítọ̀ ìgbà tá a máa débẹ̀ nǹkan kí la bá ẹni tó ní oko ọmọ Kebbi State Fúlàní from Kebbi State ló lóko ní ilẹ̀ Yorùbá màálù òwò bẹ́ẹ̀ màálù òde inú oko ayayayaya yóò bá yẹ fúnra àìfúnra ògùn lè kọrin ó ní máa ń sá òfúnra ó jáná àgbọn òfúnra kò lóyin ọ̀bọ òfúnra kò dé èèyàn àgbà tí ò bá mọ̀ bá kó fojú ọ̀run wò ó mọ̀ pé wàhálà ń bọ̀ lóréré yóò bá yẹ fúnra ilẹ̀ tí yín bẹ́ẹ̀ nílò bẹ́ẹ̀ lè lọ́mú ẹ̀ lọ́sọ̀kọ́ pákó màálù wà dá wálẹ̀ kó jẹ́ kò dẹ̀ sí ìjẹ́fẹ́ tí wọ́n ṣe you can't claim money from them you cannot arrest them tó o bá jẹ́ ní wọn arrest kó o bá máa padà débẹ̀ lọ́jọ́ kejì òní bá wọn bẹ̀ mọ́ lórí ilẹ̀ Yorùbá wọ́n ṣe oko yẹn ó lọ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ni wọ́n béèrè nípa ọ̀rọ̀ yìí pé kí ló ń ṣẹlẹ̀ mo discover yìí pé bó ṣe ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá ni ọmọ Yorùbá bó ṣe ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn àwọn olówó wọn àwọn sẹ́nẹ́tọ̀ wọn wọ́n gbé àwọn ọmọ Yorùbá mọ́ra wọn làwọn fẹ́ ṣoko nílẹ̀ Yorùbá wọ́n á gba ilẹ̀ wọ́n á bẹ̀ ṣoko mbẹ̀ Fúlàní ò ní wọbẹ̀ wọn ò ní kó màlúù débẹ̀ kó jẹ oko tiwọn ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ ń ṣoko wọ́n ń ba oko yín jẹ́ fún yín wọ́n ń jẹ oko yín lájẹun owó tó lọ gba lápò tó fi ṣe àwọn lọ ń gbowó tí wọ́n lọ́fẹ̀ẹ́ ní Ministry of Agric Bank of Agric níbẹ̀ làwọn ti ń gbà á tó fi lọ ń bẹ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá ẹ̀ fúra ẹ ti sùn ẹ̀yin àgbàgbà I was thinking kí ní special agbára kan gbogbo ẹ̀yin àgbàgbà àgbogbo yín kan inú bí mi máa yanjú yín ọmọ inú kọ why must you people sleep kí ló dé ẹ̀ sùn sí gbogbo náà tiẹ̀ sọ́ra kì wàláì ti bá ní agbára kan máa pa gbogbo yín máa yanjú yín ní dẹ́ níṣẹ́ kù máa wọlé tọ̀ nílẹ̀ yọkàn kan ní ó yá báyìí ó di gbére báyìí ó di máa yanjú yín ni torí kí ló dé tí gbogbo yín sùn tẹ́ torí ìkùnsínú ìkà gbogbo yín bára yín jà Yorùbá ń bàjẹ́ lọ ẹ̀ ń wò lọ bí ọtí ìdè o mo sọ fún mi ní mẹ́ta ní ẹyọ kan mo sì sọ fún yín àwọn Fúlàní ọ̀dọ̀ wọn lánàá ti ń ṣoko tẹ́lẹ̀ wọ́n mọ important oko tó wà nílẹ̀ Yorùbá wọ́n mọ ìwúlò ilẹ̀ tọ́lọ́run fi kẹ́yìn ọmọ Yorùbá ilẹ̀ wa yàtọ̀ sí ilẹ̀ tiwọn desert làwọn ní irrigation wọn fi ń ṣoko wọ́n gbẹ́ bọ́ hò tàbí kí wọ́n mú omi láti mú kéjì dànù kán fà lọ báwọn ṣe ń ṣoko tiwọn nìyẹn ṣùgbọ́n àwa natural land without láìsí fertilizer wàá ní èrè oko áwù bọ̀ǹkùà ayọmọ adẹ̀fáì láìsí fertilizer ọmọ Yorùbá ní ìtì ìdèmú bọ̀fẹ́ mẹ́ta ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní wọ́n ti ń gbalẹ̀ yìí wọ́n ti fi ṣoko ibi tó wá dùn mí sí pẹ̀lú ìwádìí tí mo ṣe àwọn ọmọ Yorùbá ni wọ́n á gbé mọ́ra báwọn fẹ́ wá ṣoko ọmọ Yorùbá látọ̀ bá wọn wá ilẹ̀ wọn ọmọ Yorùbá torí tẹfẹ jẹ ẹfẹ bá tẹfẹ jẹ ẹfẹ bàjẹ́ Ọlọ́run adá yín lẹ́jọ́ Ọlọ́run adá yín lẹ́jọ́ ni mo sọ fún nọ́mbà 1 nìyẹn o nọ́mbà 2 nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá sẹ́wọ̀n tó mọ sọ fún ilé kan wọn ò jẹ́ káwọn ọmọ Yorùbá lóko ṣe kì í wá ṣe gbogbo wọn ni ò sọ sí àwọn míì ṣe oko yẹn bóyá àwọn màlúù ṣìnà tí wọn fi dé irú oko yẹn ni wọ́n sọ sí wọ́n rí nǹkan mú jáde níwọ̀nba nínú oko èmi sì mọ mọ́mì kan báyìí tó jẹ́ ìyá fèmí lára àwọn ìyá mi l'Amẹ́ríkà tó ṣoko tòmátò Ọlọ́run gbàkóso pẹ̀lú gbogbo ẹ̀hẹ́n wọn ò dénú oko ẹ̀ ó ní oye tá a pa ní tòmátò tó pa ní tòmátò lọ́dún mo mọ̀ ìyàwó bí wọ́n ní wọ́n wá lọ ṣé ẹ bá rọ́gbọ́n tí wọ́n tún wá ń dábàá yìí tẹ́yìn Yorùbá ò fún rárá ṣé ẹ ráwọn tó succeed nínú oko tí wọ́n rí iṣu wọn gbìn tí Fúlàní tí màlúù ò jẹ́ tí wọ́n rí tòmátò àti rodo gbìn tí àwọn tí wọn ò kó fún màlúù wọbẹ̀ kó bàjẹ́ tí wọ́n rí àwọn nǹkan ògbìn wọn ṣe tí àwọn Fúlàní ò da màlúù lọ́bẹ̀ kan bàbẹ̀ jẹ́ tí wọ́n succeed ṣé ẹ rí kan tí wọ́n ń kó jáde láti inú oko ẹ tí ì gbọ́ àwọn Fúlàní ló rà o abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ àwọn ni wọ́n rà o àwọn Haúsá Fúlàní àwọn ni wọ́n rà Dáúdù Yá Latif I don't know who you are but you are welcome àwọn ni wọ́n rà eléyìí tẹ́ ẹ tó succeed tẹ́ ẹ gbìn àwọn ló rà Yorùbá ò fúnra Yorùbá àánú yìí ṣe mí nígbà tí ọ̀rọ̀ yìí bá délẹ̀ tí ìbọn bá dún tọ́dún agogo lódún yẹn kó tó dọ̀dọ̀ ọmọ lúkà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti farafa bí Ọlọ́run bá dẹ̀ fẹ́ rotí wàhálà mi tó fẹ́ rotí gbé tí mo ké kò wá ní jẹ́ kí búburú yà dọ́dọ̀ tèmi o ẹ̀yin tẹ́ kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sọ ẹ̀yin lè máa jẹ́ àtẹ̀yin tẹ́ ẹ létí tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbọ́
ẹ̀yin ló máa kàn kò ní dọ̀dọ̀ tèmi torí ọba ayérayé ọba tó dá yàtọ̀ ń ó rí inú ọ̀rọ̀ kan mọ́ pé mo ké tó mo sọ̀rọ̀. This same thing happens kẹ́ ẹ tó dìbò ó ká mi lára lọ́dọ̀ kan mo fi èpèlé mo ní gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ pariwo pé kán dìbò yìí tẹ́ ẹ bá dìbò tẹ́ ẹ bá ṣubú pẹ̀lú le mo fi èpèlé ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé mi ẹrántí náà pé mo sọ bẹ́ẹ̀ má mi ọba fẹ́ mi kò ní bàjẹ́ fún yín màmá yóò máa dùn fún yín ní láéláé abiyamọ tòótọ́ ni yín màmá ojú ò ní tì yín. mo fi èpèlé fún wọn because ọlọ́run máa tí n bá ti ẹlòmíì fi ní ìgbé tí n bá débi tí mo wà yìí mo máa mú ó ní kan tí mo mú kí n tó wá sọ̀rọ̀ I don't drink ìdìmutí ṣùgbọ́n mo ń sọ fún ní categorically ọlọ́run a máa gbẹnu mi sọ̀rọ̀ mo sọ nígbà yẹn mo ní bẹ́ẹ̀ tí Tinubu bá wọlé tàbí Òbí tàbí Àtíkù ẹ máa sunkún ni ìlú lẹ́lẹ́ máa pariwo sódì ẹ̀kọ́ ẹ jẹ́ ká sọ̀tì ọ̀rọ̀ yìí out ọ̀rọ̀ election tó wáyé election is not the solution mo sọ nígbà yẹn o ẹ gbọ́ o wọ́n ti dìtàn o ẹni tó fẹ́ kó wọlé ti wọlé o ìgbélé ń ké o ẹkúnlẹ̀ ń sún o kàkà kí dọ́là jábọ́ dọ́là ń lọ sókè sí ni o kàkà kí nǹkan rọ̀ ó le koko sí ni o lára àwọn tó pariwo Tinubu dáná inú wọn tó ra ìhélà ní 6,000 àbí 10,000 ó ní ìhélà 10,000 ó ní 60,000 naira wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o torí mo ké tó mo sọ fún Yorùbá you know I am nobody ṣé adé nínú tí mo sọ wọn ò ní pín wọn ò ní jẹ́ kó débi tó yẹ kó dé torí pé kí ni mi ò sọ̀rọ̀ játijàti mi ò sọ̀rọ̀ okó mi ò sọ̀rọ̀ ògbó mi ò sọ̀rọ̀ bó ṣe é pààyàn mi ò gbé Dani Ọlọ́run tàbí Jésù lèṣù tàbí tàmẹ̀dù mi ò gbé wá mi ò dẹ̀ wá jà wọn ò ní pín ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹ kó kọ́ pín kí eléyìí gbọ́ kí tọ̀hún gbọ́ kí tibí gbọ́ kí gbogbo wájọ gbọ́ kájọrí kan kárí sẹ́ẹ̀sì mú nínú nọ́ọ̀sẹ̀sì tẹ̀rọ pé mo sọ ẹ̀ ní jẹ́ pé kò sí wàhálà bóun yẹ pé ẹ kàn yẹ but listen to me ọ̀run gán mọ̀ pé mo ké tó wọ́n mọ̀ pé mo sọ̀rọ̀ ìsì tí ìní dákẹ́ yìí mọ̀ pariwo lọ́nà ẹni bá létí ni kó gbọ́. Now ẹ̀yin tẹ́ ẹ succeed bàbá Èkìtì you are welcome my daddy God will continue to bless you. Àlejà láyé kò sí kan náà kò sáré máa jà o a máa ń jà bọ̀ inú ilé ni ẹ̀yìn gbọ́ wá wá jà ń ta ẹnìkan sọ nílé oníbàbá Èkìtì àtàwọn ọdún àmúlẹ̀ ilẹ̀ wo lẹ́mu èmi èmu mi bí ìtẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ wo lórí ọ̀rọ̀ Yorùbá nìkan ní ìmọ̀ bàbá Èkìtì nílẹ̀ ojú àwọn ni ó tẹ́yẹ fò kí ni bàbá Èkìtì fẹ́ gbà lọ́wọ́ mi tí mo fẹ́ fi bá jà àbí kí ni mo fẹ́ gbà lọ́wọ́ bàbá Èkìtì tí bàbá Èkìtì fẹ́ fi bá mi jà á mọ̀ sí ara wa ṣùgbọ́n àtúntò parí rẹ̀ nínú ilé kó láàmú tá a gbé dání ẹ̀yin tẹ́ ẹ̀ mára yín jà ẹ̀ fi nù Ọlọ́run nù kò kàn wá náà yóò sàbí tó bá nífẹ̀ẹ́ ìrẹ́ lóòótọ́ àtòdodo kò ní máa fi jà kò máa fi ṣọ ọlá always I must fight àjẹ́ kó mọ̀ pé mo mọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ lọ́nà àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ lánàá wọn la ó ti pín eyín nìkan nínú ibi tó wà ẹ jẹ́ ká fi lẹ̀. so ìkejì ni mo sọ fún àwọn tó sọ sí ìdán gbé nǹkan lórí gbìn Fúlàní ló rà lọ́wọ́ wọn o mo ránṣẹ́ lọ sí ọjà ló ń pè lọ́wọ́ náà ṣé wọn kọ́ ọ̀wẹ́ náà méjì ló wà l'Ondo state ọ̀wẹ́ náà kan wà ní bọ́dà gángan ọ̀wẹ́ náà kan wà lọ́nà Ondo mo ránṣẹ́ lọ mo lọ find out wọ́n bá kó ọ̀gẹ̀dẹ̀ tán bẹjọ epo pupa àwọn Fúlàní Haúsá àwọn ló wà rà wọ́n gbé mọ́tò wa wọ́n gbòògbé àkú bá òbí lọ. mo lọ sí Ìdànrè mi ò rọ́yàn fúnra mi mo lọ Ìdànrè mo lọ ṣe mo lọ ṣe awareness ní Ìdànrè mo lọ bẹ̀ mo wá gba inú ọjà wọn ẹ̀yin tẹ́ bá rántí ọjọ́ tí mo ń sọ yìí mo pàdé màmá kan nínú ọjà àjọ náà torí ọmọ Yorùbá ni pé wọ́n gbé lọ sí Sambisa wọ́n pàṣọ lò nínú oko bẹ̀ ọmọ yẹn dẹ̀ bímọ méjì ó fọmọ yẹn méjì ó fi ilẹ̀ fún bàbá fún ìyá yẹn lọ́jọ́ náà lọ́wọ́ ẹ̀yin kan mo fún lọ́wọ́ ẹ̀yin kan wá dáwọ́ pé kí n padà lọ fún ìyá yẹn tí mo jẹ padà ṣé níbi tí mo lọ ní pé nínú ọjà yẹn lójú wa bí eléyìí làwọn Fúlàní ń fi owó tí wọn tó fi wá ń ra wọ́n lòdù tírélà náà fi lòdù àwọn epo wa ọ̀gẹ̀dẹ̀ wọ́n lòdù ẹ̀ lọ gbogbo ọjà tẹ́yìn ń tà gbogbo ọjà tẹ́yìn sọ ilé ìtẹ́ tẹ́yìn succeed tẹ́yìn ṣe àwọn ń ra lọ tomato àtàtà táwọn ọmọ Yorùbá bá ti lọ ká nínú oko àwọn ọmọ Yorùbá bí ìyá ìkàdé ni wípé wọ́n á láwọn Fúlàní ló rà jù because Fúlàní máa ń ra lọ́wọ́ ọmọ Yorùbá yẹn carton á rà lọ́wọ́ ọmọ Yorùbá ó lè ra bí 12,000 lọ́wọ́ ọmọ Yorùbá. Èkìtì padà ẹ máa ṣe tí a fẹ́ sọ̀rọ̀ sétò ní àbí ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ jẹ́ kí n gbé yín sí spíkà bàbá Èkìtì káwọn èèyàn máa gbọ́ yín bàbá Èkìtì ti pé wọlé àwa lẹ́yìn ẹ̀rù owóró
ẹgbẹ́ sókè bó ti agbóbá ayé ti ń gbọ́ yẹn máa sọ̀rọ̀. ẹ ṣe mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n àtẹ̀yìn àbúrò a ti dé ìkórìtà tó yẹ ká mọ bí tí à ń lọ a dẹ̀ ti dé ìkórìtà tó yẹ ká mọ tí à ń ṣe ìran Yorùbá yìí ṣe ẹni tí ìran kan lè máa halẹ̀ mọ́ gẹ́gẹ́ bí tọ́pìkì àti ọ̀rọ̀ tí mo bá lẹ́nu bróda mi pé gbogbo tó wà ní ilẹ̀ wa láwọn ará bíbẹ̀ yìí rà kí ẹ̀yin bá gbéra tẹ́ bá dé Ìwàrajà tẹ́ fẹ́ sọ̀nà ilé ìfẹ́ tẹ́ sọ̀nà ilé ìfẹ́ both left and right lẹ́ẹ̀mọ̀ rí tí wọ́n mọ kó watermelon jáde tí wọ́n mọ kó ata jáde. watermelon nílẹ̀ Yorùbá abájá máa sọ̀rọ̀ wọn ní kò ṣeé bì wọ́n láàlè gbélẹ̀ Yorùbá ẹ máa sọ̀rọ̀ yìí. ṣé tí mo afọ́nlẹ̀ nínú mọ́tò káàwọ́ ní oko yẹn lọ àtọ́bí àpìtẹ́nì pípé abẹ́rẹ́ àtọ́pọ̀ káàrí oko watermelon tó ń dún rárá àwọn ọmọ Yorùbá ló ń dàbò yẹ o. ọmọ Yorùbá ló lóko. kẹfẹ́ wọ́n kúrò ń bẹ̀ yẹn kẹfẹ́ wọ́n kúrò ń bẹ̀ yẹn tí ọmọ ọdún Èkìtì gbogbo ilé ẹ̀ka méje ìlédè méje ilé atani ṣẹ́gbọ́n mi ilé atani. rodo. ó kókó wọ̀nyí ṣe nìyí kí iṣu tọ̀dọ̀ wá ló kọ́kọ́ máa ń jáde wọ́n wá ti tẹ́lẹ̀ àgbà gbogbo iṣu wa lọ́dọ̀ wọn lọ. wọ́n lọ rìsáàfù ẹ̀ kí iṣu títí wọ́n bá jáde wọ́n wá máa padà wá bẹ́ẹ̀ ní tọ̀dọ̀ wá fún wa. ata tí ẹ rò pé ata àbíjáde ata Fúlàní ni majority of ata yẹ Kogi state ní ti rí pàkéjì padà wá sílẹ̀ Yorùbá. 75% gbìn ilẹ̀ Yorùbá náà ti ń gbìn. bí mo jẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí èmi ẹ máa sọ̀rọ̀ májẹ̀ máa mú ẹ̀rí jáde inú mi dúpọ̀ èmi àtọmọlúkọ àjọ ìrìn àjò lọ sí ìlú yẹn Ìléjé méje. bẹ́ẹ̀ ni àjọ lọ ní. Ewu Ẹ̀dá Oníyọ̀ Iye Ọ̀dẹ́dá di àṣẹ́bí nọ́mbà wọ́n ti tẹ̀wọ́ ní Ìléjé méje. bẹ́ẹ̀ ni àjọ lọ bẹ́ẹ̀ ni. nígbà ní ti kò bá ti bẹ̀ kékeré sọ̀rọ̀ yìí gàrí wọn náà rà gàrí ni tẹ́lẹ̀ náà ti kó gàrí wa lọ́sọ̀. gàrí wa àwọn ẹ̀ àlẹ́ fún wa pé àwọn òní gbóúnjẹ wa wá dúdú wọn ò ní gbóúnjẹ wa wá. èyí tí mo bá kọ́ bọ́jọ́ nípa mi wípé ẹni tó bá fún ìyàn lóúnjẹ lọ̀gá èèyàn o ẹni tó bá fún ìyàn lóúnjẹ òun ni aláṣẹ lórí èèyàn. wọ́n fi ọgbọ́gbọ́ ìjàmbáru agriculture ní ìlú Yorùbá káwọn lè máa rí oúnjẹ fún wa káwọn lè jọba lé wa lórí. ẹ pín o. it is time tó yẹ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bó ṣe tọ̀kan ní ìjẹta mo ní ẹ̀ṣẹ̀ wo la jẹ́ àwọn lọ́balọ́ba orí adé ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ wo la jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n rí bí àwọn wọ̀nyí ṣe ń fi ọ̀bẹ yìí kẹwàá ní ṣùtọ́ bẹ́ẹ̀ dákẹ́ kí ilé ẹ̀ṣẹ̀ Yorùbá tí àwọn kábíyèsí wa ń go against pé kí àwa tá à ń bọ̀ lẹ́yìn wọn ká ní òmìnira gbogbo mẹtẹrì tí oúnjẹ tó lọ sí Èkó tó lọ sí Ìbàdàn ilẹ̀ wa náà ti ń tà. ilẹ̀ Yorùbá ni wọ́n rà lọ́wọ́ wa wọ́n bá ti ń tà fún wa. mo kọ́ mi kan ẹni bá jẹ́ ọmọ adé dáadáa tó bá mọ afẹ́ babalọ́lá yunifásitì ní iwájú yunifásitì bàbá yẹ ẹ̀ẹ́rì oko tòmátò tí àwọn Fúlàní gbẹ̀ lọ sí bẹ̀rẹ̀ kẹtọ́ bí káàtọ̀ọ̀la tí ó dẹ̀ ló ń bá wọn jọ wọn bí ọmọ Yorùbá kan kó lọ kọ́ lù. This is time for us to wake up please. tó bá rí báyìí kí làwọn ọmọ wa fẹ́ dé bá. mo sọ̀rọ̀ kan ní ìjẹta bàbá kẹ́pẹ́ mi ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ màá tún sọ lórí ètò bọ́dà mi lẹ́nìí gbogbo wa la gbójúmọ́ kẹ̀kẹ́ táwọn bàbá wa máa ń sọ wọ́n ní mò ń lọ sínú ìpàdé alájẹṣẹ́kù àwọn bàbá wa ìdáni àwọn ìyá wa ìdáni wọ́n ṣe alájẹṣẹ́kù ni o kí ló dé tẹ̀yìn bàbá tó ní àtẹ̀yìn ìyá tó ní tó sọ pé ìpàdé alájẹtán lẹ̀ ń ṣe. alájẹtán. kí ló dé ẹjẹ́ àjọronú mo lẹ̀ tún fún. mo fi pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ àgbà àtùpara mẹ́ta àgbà àtùpara o gbogbo tí Yorùbá fi ṣe pátápátá làwọn arábìnrin àti ìgbà lọ́wọ́ wa. ẹ ṣe mo dúpẹ́. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí sẹ́mọ̀ tẹ́mi bá ń sọ ọ̀rọ̀ màmá mú owó òkun ẹ̀ dání màmá mú àwọn fáàtì dání. kí lè ṣe wa ẹ̀yin àgbàgbà sẹ́wọ̀n tó bá bẹ́ẹ̀ kìtì sí nígbà mo sọ̀rọ̀ mo ní tí bá rí agbára kan tó special tàbí ìbọn kan tó dáa màmá mú yín balẹ̀ ní lẹ́yọlẹ́yọ màmá mú yín balẹ̀ ní. ṣùgbọ́n báwa ìjọba tẹ̀kọ̀ àdá bèrè kúkẹ́ pa bàbá òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi náà ní yọjú kẹ má lọ fi nínà ṣe tèmi ẹbí nínú yín gan ti jẹ nǹkan ya ẹbí jẹ àjẹ yóò kárin kẹsẹ so àfi agbára ẹni tí Ọlọ́run bá ṣàyàn ló lè fèsì yìí àfi bẹ́ẹ̀ bá tẹ̀jì nínú ìwà tẹ̀wù
ẹ̀rẹ́ níbi Ọlọ́run kò sí ẹ̀yà bàbá wọ̀nyí ẹbí à ń jẹ wá. Wọ́n wá lẹ̀ Yorùbá gbogbo nǹkan ẹgbẹ́ bẹ́ẹ̀ ní ìwà ẹgbẹ́ ti àjọ ń bọ̀ láti Ìbàdàn ìjọ náà ni. Wọ́n wọ ọmọ igbó yẹn ẹ bá débẹ̀ ẹbí tó gbin wọ́tàmẹ́lọ̀ lọ rábídú ló lọ. Wọ́n bá kó jáde wọ́n fi mọ́tò kó lọ wọ́n wá tún kó padà wá fún yín wọ́n wá tún tà fún yín níbí wọ́n wá máa pretend nígbà tó gbọ́dọ̀ wọn náà ti ń kó wa. Imagine that statement nígbà àwọn stop láti make sure kó yẹ wá síbí Yorùbá ẹ̀ fúnra. Ọ̀rọ̀ yẹn nìkan is a great insult sí àwọn ọba ilẹ̀ Yorùbá. It's a great embarrassment and insult to the school àbí to the tool of àbí bá a ṣe pé sórí àpèrè Ọọ̀ni Ilé Ifẹ̀. Àbùkù ńlá ló jẹ́ sórí àpèrè Aláàfin ilẹ̀ Ọ̀yọ́. Àrífín àti àbùkù ńlá ló jẹ́ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn olóṣèlú tó wà ní. Pé wọ́n ní ebi apani àwọn sọ bí ìlànà ẹni pé táwọn ò bá bọ́ yín ẹ̀ẹ́dì jẹun. Oúnjẹ tó jẹ́ pé most of it gẹ́gẹ́ lẹ́gbẹ̀ẹ́. Ẹgbọ́n mo sọ méjì ni mo ti sọ fún Yorùbá fún ilé kẹta ká tó máa lọ. Yorùbá o Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú wò Yorùbá ẹ fúnra Yorùbá ẹ fúnra o ẹ mọ tó bọ̀ làwọn ayọ̀rọ̀ àwọn akérò àpariwo ẹ mọ tó bọ̀ ẹ bá mọ tó bọ̀ ẹ mọ̀ pé ó yẹ kí ẹ sojí. Ìkẹta nǹkan tó ṣẹlẹ̀ tí mo ti sọ méjì fún yín o bàbá ìdí tí bá mi tàn mọ́lẹ̀ sí èyí tó ṣe kẹta tẹ̀yìn ọmọ Yorùbá ò fúnra gbogbo àṣírí ìran ọmọ Yorùbá pátá ló ti wà lọ́wọ́ Fúlàní o. Gbogbo kan tẹ́ ń pè ní ìṣẹ̀ṣe tẹ́ ń pọ́nlé gbogbo oògùn tẹ́ ń pọ́n pé Yorùbá lóògùn tó o bá gbìyànjú ẹ̀ lọ́dọ̀ ọmọ Fúlàní ikú pa ẹ́ o. Gbogbo àṣírí yẹn ti wà lọ́wọ́ wọn pátápátá. Ọmọ Fúlàní wọ́n wọlé Yorùbá babaláwo ọmọ Yorùbá ti ń ṣe oògùn kígbẹ́ fún wọn ó ti ń ṣe oògùn ẹgbẹ́ fún wọn ó ti ń ṣe oògùn ayẹta oògùn ìbọn oògùn fọ́bọn oògùn tìdíjò gbogbo ẹ̀ làwọn babaláwo Yorùbá ti ṣe fún ọmọ Fúlàní o wọ́n sọ fún kíkà categorically wọ́n gbowó àwọn Yorùbá ti ń ṣe fún wọn tó o bá lọ jẹ́ Yorùbá olóògùn ló ti lọ fèsì Fúlàní wà á kú orí tó bá kọjú bọ sí ó ti níṣẹ́ tó ṣe dání á kàn pé mi tó bá pé gẹ́gẹ́ báwọn bàbá yẹn ṣe gbé fún ó parí fún ẹ o lọ́nu o inú tí wàá dùn Yorùbá lóògùn kò síbẹ̀ kò sí ìfòyà kò sóto tó o bá gbìyànjú ọmọ Fúlàní wọ́n ti mọ àṣírí wa gbogbo dẹ́gbẹ́ lóògùn wọn yóò yé wọn pínípíní wọ́n ṣògùnlẹ̀ Yorùbá wọ́n pélé wọ́n tí mo fi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí mo ní olóṣèlú kan tá a jọ jẹ́ bí ọ̀rẹ́ àwa jọ ń sọ̀rọ̀ ibi tá a ti sọ̀rọ̀ kan bẹ̀ nìyẹn ó ní ọ̀rẹ́ òun kan ó lọ sọ pé oògùn Yorùbá ló dájú pé Yorùbá lòun ti máa ń ṣoògùn ó lọ wá pé pé ajẹ́ ẹ̀yìn náà tuntun wá sí oògùn Yorùbá ni pé kí ló jẹ́ ibẹ̀ náà ti gbá fàtì fún pé kí ni àwọn gan làwọn ṣoògùn jù kí lẹ̀ ń pọ́n lédè sọ pé lóògùn oògùn ó lẹ́yìn àbápa àwọn dandan náà ṣe é fún wọn gbowó wá àtẹlẹ́ tó lówó nínú wọn lọ́hùn àtẹlẹ́ tí ó jẹ́ olóṣèlú àtẹlẹ́ tó jẹ́ sójà nínú wọn àtẹlẹ́ tó jẹ́ ọlọ́pàá ọgọ́ ọmọ Yorùbá náà wá ń ṣe Yorùbá ẹ wáyé yín lòdì Yorùbá ẹ wáyé yín káì Jésù Kristi ọmọ Ọlọ́run ẹ ṣé kí wọ́n máa regret pé mo ṣe gbà sí ìmọ̀ tó ń pè ní Yorùbá yìí lọ́wọ́ tá a bá ń di níbi a máa rú bí tá a bá ń di níbi a máa rú bí kí ló dé gan-an ìran Yorùbá kí ló dé gan-an tí àti ẹ̀ lè jòkó káàkiri àròjìnlẹ̀ ẹjọ́ kan ní kí ló dé gan-an ọmọ Yorùbá orí bẹ̀ fọ́ mi. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.